Oriki, legendary warrior and a brave queen of Shango, she could tear apart roof, bring down trees, and rekindle the fire that Shango's thunder had started. She is regarded as one of the most powerful deities in Africa because of her strength and bravery on the battlefield. Many warriors and kings sought after her powers in a bid to use it only for their selfish gain, but Oya blatantly refused their offer. She is known as a protectress of women. She is often called upon by women when they find themselves in conflict. Oya was a benevolent goddess. She loved her people and her people invoked her in their times of need. She is known as a loving and a caring mother, but can also be a terrifying warrior who never tolerates dishonesty, deceit, and injustice. History has it that she descended into the earth in Ira town and was idolized by her loyal people after the death of Sango. Welcome, let me tell you a few more things about Oya. Hi beautiful people, my name is Folashade Abebi, and if you are still watching this video, 10 stars for you. Now I would like to continue to talk about Oya. Oya is one of the 16 important deities we have in Yoruba land. Yoruba people believe these deities possess some mystical powers. For example, Oya has the ability to create violent storms, tornadoes, and wind. She's also referred to as the Queen of the Night and Goddess of Change. Oya is one of the wife of the third Aláàfin of Ọ̀yọ́. Her favorite color is white and she has flair for dancing. I think that is what brings about the connection between her and Oyo. Now I would like to recite some of the Oriki of Oya to you. Perhaps you like it and give this video a thumbs up. Ayadolu òpèrè Ọya orírì, Ọya rúnmú bí ẹni gbẹ́kẹ̀, mọ́tà lálá báyìí mo mú wọ́jà mọ̀ jẹ́, Ifá tó bí Olúpọ̀ wẹ́ṣẹ́, tájàgùnà kan ò sì gbọ́dọ̀ wẹ́ kẹ̀yìnkẹ̀yìn, òrìṣà agídí oníjẹ̀wú iyán, ọmọ Yádolú, Ọya gbárí bí etí di, àrẹ̀mọ́bìnrin abídíròdò, wọ́n ròdò lọ́yàn mọ̀ jẹ́, òpèrè dáa, òpèrè wù mí, ẹ̀jẹ̀ ń pẹ́ ṣubú lóye, Ṣubúládé, Fẹ̀gbẹ́lùkẹ́, Sọlẹ́dolú, mọ̀jẹ̀ òpèrè, ọlọ́yàn ẹgbẹ̀je, òpèrè ọlọ́yàn ẹgbẹ̀fà, òpèrè tí mo kóyè mi pọ̀ mọ́lá, níbo ni Kọ́lá sí ọmọ bọ́ lájogún, mọ̀jẹ̀ dáa, ó dáa délẹ̀ lájàṣẹ, Olúpọ̀ ìmọ̀ sí i. Ajagunà kan ò sì gbọ́dọ̀ mú mi òyì, òrìṣà agídí oníjẹ̀wú iyán, Ọ̀yádèrè, yànà Ọ̀yà tí ìyá gba olóko, èmi ṣolúpọ̀ pẹ̀lẹ́ o, kí n lè lówó, kí n lè bímọ, òrìṣà tí ò bá lórí, ṣe bóun ni tiẹ̀ ṣègbè, tèmi lórí o, tèmi dìran, ọmọ Yádolú, Ọya déníjọ́ èjì, àlàlà tí ìjòyè mọ̀ jẹ́, Ọya pẹ̀rẹ̀rẹ̀ bí ewé bọ́, Ọya bùlàbùlà bí iná jò láàrò, Ọya fìrífìrí bí ẹni dàbọ̀nà, aṣọ bí irin ṣọ̀jẹ̀, àfíjú ní lọ́ọ̀dẹ Ṣàngó, òrìṣà mẹ́rìndínlógún níbẹ̀ nílé Arábàmbí Aláàfin Kòso, Ọya ló lórí gbogbo wọn, òòṣà kan tí ó bá ti ní bọ́ya rẹ́, Ṣàngó ò lè bá ṣe, afẹ́fẹ́ lẹ́lẹ́ tí í ṣe wí orí igi lálo, afẹ́fẹ́ lẹ́lẹ́ tí í ṣe igi ọ̀pẹ nàìnàì, ọ̀pẹ fẹ́ wó, mo pé ẹjẹ́ wó, àwọn ẹni tí ò gbọ́n, àwọn ẹni tí ò mọ̀ràn ni wọ́n pẹ́ kọ́ya má dági lẹ́kùlé àwọn, Ọya jọ̀ọ́ o, wọ́n dági lẹ́kùlé mi, bá mi dági owó, kó bá mi dági ọmọ, kó sì ìfà ikú parí ìwà, ọmọ Yádolú o, ẹ̀fùfùlẹ̀lẹ̀ tí dági lókèlókè, bí mo bá ń wọ́ya, ibi mẹ́rin máa wọ́ya sí. Máa wọ́ya délé ra, bí mi ò bá bọ́ya, máa wọ́ya dé sọ òbí, bí mi ò rọ́ya, máa wọ́ya dé sọ bàtà, níbi tí Ọya gbé tí ń lájó, máa wá bọ́ lọ́dún relé, òpèrè Ọya orírì, ọmọ Yádolú o, àlàlà tí ìjòyè mọ̀ jẹ́, Ọya bí iná, Ọya bùlàbùlà bí iná jò láàrò, Yádolú o, àrọ̀ ègé ọmọ Ayọ̀yè, Ọya orí mi rèé, Ọya gbà mí ayélé ọ̀run màlé, àlàlà tí ìjòyè mọ̀ jẹ́, Yádolú Olúpọ̀ mọ̀ jẹ́, Ọya mọ̀ jẹ́ o.
you for watching.